I have fams, and of course, I remember humble self, the feminine VJ Jobless. Don't forget, I'm an African, I'm a Nigerian, and proudly I can say, Omo Yoruba me, and that's why I choose to use Aloye TV. Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Ibi tá ti ń pẹ́ kó lówó mówó kí wàfà ó da tọwọ́ ẹ lẹ̀ ebi kó lè bá a dìjà kó lè bá a dá pọ́n kọ́ba aládé ó lè rí ń jẹ́ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Babaláwo ló dábàá fún ọ lọ́jọ́ òun àná. Babaláwo ló ní ibi wọ́n bá gbé bùrìbùrì pé ibi ilẹ̀ bá gbé yọ̀ wọ́n ó ní káwọn èèyàn yóò tẹ̀dó sí ibi ilẹ̀ ò gbé yọ̀ wọ́n ó láwọn èèyàn yìí tẹ̀dó sí kógun ó tó jà níbẹ̀. Ogun lọ́jà lọ́yọ̀ àkọ́kọ́ ẹsẹ̀ bírọ́ ni Ọ̀yọ́ tá a wà lóde òní òun la mọ̀ lágọ̀ ọ̀jà níjọ́sí ọba Àtìbà ló tún tẹ̀ láyé Àtìbà ọba Ọ̀dọ̀fin Ìjàyè ò jẹ́ dúró de Lákànmí ọba tá a rí tá a kápó lápó tá a kọ́ fàlọ́fà tá a kọ́ gbàdá lórí ara wọn Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Abọ́bakú ń bẹ lálẹ́dí Ọ̀yọ́ Abọ́bakú ń bẹ lálẹ́dí Ọ̀yọ́ òjàre lọ́jọ́ ọkọ Abọ́bakú ogbó ló máa ń kan bí oríro lọ́jọ́ Ọ̀yọ́ Abọ́bakú gbogbo ẹ̀ sì máa ń dùn tòmí alàgbà. Abọ́bakú Ìbàdàn kọ́mọ́sẹ̀ bá Abọ́bakú Ọ̀yọ́ nínú jẹ́ mọ́ ikú ń bọ̀ wá jọ pa gbogbo wọn ni. Abọ́bakú ẹni bá Abọ́bakú òun náà mọ̀ ló lókun ẹ̀sìn èèyàn tí Ọ̀bọ́bakú òun náà mọ̀ ló lókun ẹran jìmùrùjùrù nípò àjìfà. Ìgbà tí wọn ọ̀jẹ̀fà mọ́ nínú tí wọ́n kù fẹ́ lẹ́lí ọmọ agúnyẹ́ pupa fàlejò pupa ọmọ asebẹ̀ pupa fàlejò pupa nínú àwo tán ganran ojú ń tiyán ojú tún ń tọbẹ̀ nínú àwo tán ganran Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Àwọn lọmọ mo dúró ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin wọ́n níta ní ọjẹ́ sí àkúnlẹ̀ká òní wọ́n ń pè sí nílé bàbá tó gbé bí wọn lọ́mọ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Ìgbà tí mo dúró tọwọ́ mi ò tó sin tán tí mo sì tún bẹ̀rẹ̀ tọwọ́ mi ò tó sin mo wá pàdé àwọn àgbà kan ní bó mo ti fẹ́ ká sí mo ní mo dúró mo fàpò kọ́ wọ́n ní kí n yé dúró mọ́ kí n sì rìn só níbẹ̀ ó jàre mo bá tún débẹ̀ tán mo fẹ́ ká sí mo sì wá dúró wọ́n ní kúnlẹ̀ kí n fàpò kọ́ mo kúnlẹ̀ mo fàpò kọ́ tán ìsínwọ́dín lójú ìsínwọ́dín lẹ́dùnú èmi gbèsè lọ́jà àwọn ọ̀jẹ́ èmi gbèsè lọ́jà àwọn ọ̀rà wọ́n ní ta ní ọ̀rà sin àkúnlẹ̀kà òní wọ́n ń pè sí nílé bàbá tán gbé bí wọn lọ́mọ mo tún wá ń gbọ́ sí relé mo tún pàdé àwọn àgbà kan àwọn àgbà kan ní bó mo ti ń polówó sí mo ní kán wá ra sí wọ́n tún ní gbèsè padà ọjà òjàre mo bá gbèsè dọ́jà tán mo wá ní kán wá ra àkúnlẹ̀kà ẹ wá ra àkúnlẹ̀kà ìyẹn ni wípé àkúnlẹ̀kà ó ní wọ́n ń pè sí nílé bàbá tán gbé bí yín lọ́mọ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ Àtìbà. Tí n bá kí Ọ̀yọ́ títí mo lè kí wọn mọ́ kórèsé ọmọ àwòyíra kó mọ̀ bá ààrẹ ẹrúkẹ́rú abilala lẹ́nu òkòrèsé ọmọ àwòyíra kó mọ̀ bá ààrẹ ìgbàkígbá ni kẹ̀kẹ́ ń sọ òkò gbẹ̀mí lẹ̀ wọn ọba tẹni wá ọmọ bá wá ju torí ẹni lọ òkò ọmọ ajẹbí ọ̀rọ̀ yọ̀sẹ̀sẹ̀ òkò ọmọ ajẹbí ọ̀rọ̀ yọ̀sẹ̀sẹ̀ ìbá ṣe pé àkókò tó fẹ́ sáláì tó ta ni ọba korí kí Ọ̀yọ́ bíi mi tó bá di káforí jagun ọ̀rọ̀ ọba mi lójijì rí. I have viewers, and of course, I remember humble self, the feminine VJ Jobless. This is Aloye TV. Don't forget to like, subscribe, and hit the notification bell of our TV. We love you.